Ǹjẹ́ èèwọ̀ ni ajá tàbí ẹ̀gbin? Àmọ́ mi ò ní lè mẹ́nu bà ṣé ẹ̀gbin ṣájá ẹ̀gbin ni lórí tọ́píìkì ǹjẹ́ èèwọ̀ ni. Àlàyé tí màá ṣe máa padà wá tírètì pé ṣẹ́gbin ni kí ló sì sọ ọ́ dẹ̀gbin. Ntó yẹ ká kọ́ mọ̀ ní wípé gbogbo ntọ́lọ́wọ́n ọba mi dá kò sí èyí tí ò lẹ́gbin lára. Kódà èdè bí ènìyàn ẹ̀gbin ń bẹ lára wa, débi ẹranko wọn lẹ́gbin lára. Bọ́lọ̀ tí wàá dá àwọn ẹranko yìí ó dá ọ̀bùn ó sì dé èyí tó ní ìmọ́tótó. Gbogbo ajá tó wà láwùjọ tiwa onídọ̀tí ni wọ́n toró onídọ̀tí ló ń sìn wọ́n. Bí yẹn bá dé ìlú míì, àwọn ajá àwùjọ míì wọ́n ṣọmọlúwàbí, wọ́n dá níwà, wọ́n dá ní humanitarian ju àwọn èèyàn tá à ń sọ̀rọ̀ ajá lọ́wọ́ yìí lọ. Àǹfààní tí ń bẹ lára ajá tó ń ṣe ìlú mi ẹlòmíì nù wa ò rí ìṣe nínú mọ̀lẹ́bí wọn. Kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. A wá rí pé Ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an, gbogbo wa la máa ń tà ń pè ní haram àti ntí kìí ṣe haram tàbí ká sọ pé ntí ń jẹ́ halal. Màá kọ́kọ́ mú àyà kan wá kákànjọ yẹ̀ wò torí pé àkóbá tá a ní lónìí ni pé a nígbàgbọ́ nínú Al-Qur'an ni mọ́. Bí àgbà wa ń ka Al-Qur'an wọ́n sọ pé Qur'ani yù ni, wọ́n sọ pé lára àwọn Qur'ani yù náà ni wọ́n kí lànàbì fún ẹ̀ ṣé kìí ṣe Qur'ani yù lànàbì. Qur'ani yù lànàbì torí Al-Qur'an ni lọ́wọ́ bá mi fi hàn. Sọkọlọ́ ń kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́. La ilaha illallah. Àyà yìí màá fẹ́ kájọ yẹ̀ wò. Ẹ rí i pé àwọn àfáà tí wọ́n ń lálàsí ara wọn Ọlọ́run kó là wá ń bẹ̀ kì í ṣe ṣe sí tó dáa torí àbá lọ́wọ́ àwọn ẹni tàná Ọlọ́run kó yá fi wá. Náà ẹ jẹ́ a lọ sínú Al-Qur'an. A ti máa gbé al-haram huwa ma harrama Allah wal-halal huwa ma ahalla Allah. Náà tabawo Al-Qur'an nínú Suratul An'am àyà 145 èyí tá a mọ̀ sí Qur'an 6. Àyà yìí Ọlọ́run ọba sọ̀rọ̀ kan bẹ́ẹ̀. Ọlọ́run ọba mi sọ ó ní kúl ìran níbi bá mi sọ fáwọn èèyàn tó ń jásí pé wahyu min Allah ila rasul. Àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run sọ́dọ̀ ànábì pé kúl bá mi sọ fáwọn èèyàn yìí pé la ajidu fima uhiya ilayya muharraman ala ta'imin yata'amu. Sọ fún wọn pé mi ò rí nkẹ́kẹ́ nínú ntọ́lọ́wọ́n ọba fi ránṣẹ́ sí mi tó pa mí láṣẹ muharraman tí nǹkan yẹn jẹ́ wọ̀ ala ta'imin yata'amu lórí oúnjẹ téèyàn lè máa jẹ, lórí nǹkan jíjẹ téèyàn lè máa jẹ.
wọ́n ní illa àyàfi maytatan òkú mbété ẹran tó kú fún rẹ̀ tá a máa ń tó pa wa damma àti ẹ̀jẹ̀ wa daman masfuha àti ẹ̀jẹ̀ masfuh tó ṣàtàrí báyìí wọ́n ní aw lahma khinzirin abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ wọ́n ní fa innahu rijsun nítorí pé àrùn bẹ lára ẹ̀gbin ní ìdọ̀tí lòun ọlọ́run fún rẹ̀ ló sọ bá ní sọ̀rí hàn mo wá rí náà ọmọ ìyá kan kọ́lọ́ bá mi ṣe dáadáa fún wọn wọ́n ní àyà yẹn Mákà ní ọlọ́run ọba ti sọ kalẹ̀ alhamdulillah min suratun maqiyyatun ni nígbà Ànábì tó wá dé Madina nǹkankan náà ló ti sọ fún Ànábì nígbà tó dé Madina Suratul Baqara Madaniya lòun tó gbé àfa àwa yẹn ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn olólùfẹ́ mi wọ́n ń lò nínú comment gẹ́gẹ́ bí excuse pé Madina ni nígbà Ànábì dé Mákà lọ́lọ́run ṣe ń jì ẹ̀fà Ànábì ọlọ́run ò ṣe ń jì ìdájọ́ yìí má Ànábì lọ́wọ́ tá Ànábì fi jáde láyé sallallahu alayhi wa sallam tá a bá lọ sínú Suratul Baqara aya 172 to 176 ó rí i pé ọlọ́run ń sọ pé yá ayyuhal ladhina amanu mo pè yín tẹ́ ẹ nígbàgbọ́ nínú ọlọ́run ìyẹn túmọ̀ sí pé hadha khitabun lil mu'minin mu'mini lọ́lọ́run fẹ́ bá sọ̀rọ̀ wá gbọ́n tó sọ ń bẹ̀ ó ní kulu min tayyibati ma razaqnakum ẹ máa jẹ min tayyibati àwọn nǹkan tó dáa ma razaqnakum tá a ṣe ní jẹ ẹ̀gbọ́n fún yín washkuru lillah kẹ́ẹ̀sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run in kuntum iyyahu ta'budun tó bá jẹ́ pọ́lọ́wọ́n ọba yẹn nìkan lẹ́ ń sìn al-mu'minuna ní báwí o ṣe mà pé wọ́n ní tọ̀hún nì ó fi ń sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ará Mákà tí wọ́n jẹ́ mushrikun táwọn ń ṣòfin lórí nǹkan báyìí ó sọ tòkè yẹn ní Mẹdínà pé mi ò rí nǹkan kan nínú ntọ́lọ́wọ́n ọba fi rán mi tó sì jẹ́ èèwọ̀ láti jẹ nínú nǹkan téèyàn máa jẹ illa an yakuna maytatan àfòkù mbete aw daman masfuhan tàbẹ́jẹ̀ tó ṣàbánì aw lahma khinzirin tàbí ẹran ẹlẹ́dẹ̀ ìyẹn fi hàn pé ẹran ẹlẹ́dẹ̀ dẹ̀ ni o rijsun gẹ́gẹ́ bóyá pé al-khamru náà ní rijsun tó jẹ́ èèwọ̀ ní mímu tó jẹ́ èèwọ̀ náà ẹlẹ́dẹ̀ náà jẹ́ èèwọ̀ ní jíjẹ wọ́n wá ní súra yẹn Mákà lọ́lọ́run ti sọ eléyìí tó wà nù Suratul Baqara yìí Mẹdínà ni wàá gbọ́ ntọ́lọ́run sọ bẹ́ẹ̀ yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo nínú ọlọ́run kulu min tayyibati ma razaqnakum ẹ máa jẹ àwọn nǹkan tó dáa nínú tèmi ọlọ́run ṣe ní jẹ mímu fún yín washkuru lillah kẹ́ẹ̀sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run in kuntum iyyahu ta'budun tó bá jásí pọ́lọ́run ọba nìkan lẹ́ bá ń sìn wàá máa gbọ́ kí la fẹ́ lò nínú àyà yìí tọ́lọ́run fi pè ní tayyibat ìyẹn fi hàn wípé gbogbo ntọ́lọ́run ọba bá kà tó pè ní haramu yẹn khabithu ni wọ́n tàbí ká pè ní khaba'ith àwọn nǹkan tí ò dáa èyí tí ò bá ti dárúkọ mọ́ min tayyibat ìyẹn fi hàn wípé al-kalbu ajá min tayyibat tó wáyé pé kò sínú tayyibat ni kò ní máa ṣeré nínú mọ́ṣáláṣí Ànábì kan máa wò wọ́n ní ìrántí ó jẹ́ àwọn kìláà innal kilaba tabulu fi masjid an-nabi ajá máa ń tọ̀ sí mọ́ṣáláṣí Ànábì torí pé ìtọ̀ ajá kì í máa ń rùn ìgbẹ́ wọn ní máa ń rùn ọlọ́run wá ní wa innama fẹ́yìn tẹ́ wá nígbàgbọ́ nínú ọlọ́run o innama harrama alaykum èyí tó dájú pé ọlọ́run ọba ṣe léèwọ̀ fún yín tẹ́ ẹ lè jẹ al-maytata náà lẹ́ran tó kú fún rẹ̀ wad-damma àtẹ̀jẹ̀ ẹran wa lahma al-khinzir àtẹ̀rìn ẹlẹ́dẹ̀
wa ma uhilla li ghayri llah àti tí wọ́n forí ẹ̀ sọ tí èso lọ́hùn. sori bí àyà yìí al-mu'minuna ní bá wípé ẹnu tí mo ṣe innama bit-ta'qidi ó tún àkádẹ. láwùjọ wa kò sẹ́ni tí ń jajá kò sáfà tí ń jẹ́. ìwà àbòsí ni ká máa sọ páfá kan àfa alájà àfa ajájá. ìwà ìmọ̀kánni wàá máa gbọ́. alladhina amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run lọ́lọ́run bẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ tó fi ń túmọ̀ sí pé Mẹdínà ló ti ń sọ. innama harrama alaykum èyí tó dájú pé mi ọlọ́run ṣe léèwọ̀ fún yín náà ní kíni o al-maytata òkú ńbẹ́tẹ́ ẹran wad-dam àtẹ̀jẹ̀ ẹran wa lahm al-khinzir àtẹ̀rìn ẹlẹ́dẹ̀ fún mùmínì. wa ma uhilla li ghayri llah àti tí wọ́n forí ẹ̀ sọ nǹkan tí kì í ṣe ọlọ́run tó wá mú májẹ̀mú wa bó ti wá jẹ́ èèwọ̀ tó yẹn tó jẹ́ lẹ́dẹ̀ yẹn wọ́n forí ẹ̀ sọ tí èso ọlọ́ni ó ní fámádé tó rà ẹni tí ìnira bá wá ti lọ ọbẹ̀ tí ò sọ́nà àbáyọ lórí tí ń dà láàmú tàbí lórí ipò tó bára rẹ̀ tàbí ṣe sìkan tó bá rẹ̀ kò sọ́nà míì wọ́n yìí ràbá ọ̀rìn tí kì í ṣe pé ẹni yẹn fẹ́ ṣe láti fi yapa ọlọ́run wala àádìn kò sì ṣe láti fi kọjá àlà kò lánìyàn pé ó kàn ń jẹ ni ìṣòro ló gbé níbẹ̀ fala ithma alayhi irú ẹni bẹ́ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run. ó ní inna Allaha ghafuru rahim ọba yìí ni o ọba aláforíjì tí máa yọ́nú sí èèyàn ni tí máa ṣàánú èèyàn. ó rí pé eléyìí innama harrama ntí mo ṣe léèwọ̀ fáwọn mùmíní ọlọ́run ló ṣe lé innama harrama alaykum lil mu'minin fún mùmíní ṣọ̀bọ̀ sọ̀tọ̀ wù ní Madina ó ń sọ eléyìí ní Makka pé yá ayyuhal ladhina amanu kulu min tayyibati ma razaqnakum washkuru lillah in kuntum iyyahu ta'budun. ó tún wá ní innama harrama alaykum èyí tó dájú pé mo ṣe léèwọ̀ fẹ́yìn mùmíní al-maytata wad-dama wa lahm al-khinzir wa ma uhilla li ghayri llah faman idturra ghayra baghin àmẹ́ni tí ìnira bá tún wá tì lọ́bẹ̀ wala baghin la baghin wala aadin tí kì í ṣe pé ó ní lánìyàn bẹ́ẹ̀ kì í sì ṣe pé ó fẹ́ fi kọjá àlà ọlọ́run fala isma alayhi kò ṣẹ̀ṣẹ̀ fún torí pé inna Allaha ghafurur rahim ọba mi ọba aláforíjì ọba aláàánú ni Kùránì lélẹ́yìí o. ó tún wá tẹ̀síwájú àyà tí mo ń kà lọ ó tún wá ń tẹ̀síwájú Suratul Baqara 172 to 176. ó ní innal ladhina yaktumuna ma anzala Allahu minal kitab àwọn tí wọ́n ń fi pamọ́ àwọn tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nínú al-Qur'an wa yashtaruna bihi thamanan qalila tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ nítorí tí wọ́n fẹ́ jẹ àìtí ò tó nǹkan ọlá ayé àrísìkí ayé tí ò tó nǹkan wọn à lè so títọ́ torí wọ́n ń bẹ̀rù ayé wọn à sì fẹ́ káwọn èèyàn pa àwọn lóko tí ò dáa bí wọ́n ti pe ànẹ́bí. ó ní ulaika ma ya'kuluna fi butunihim illa an-nar ma ya'kuluna fi butunihim illa an-nar irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn à jẹ nǹkan kan sínú okun wọn yàtọ̀ sírọ́ tí nǹkan bá ń bẹ nínú Kùránì tá a wá fi ń pamọ́ tá a fẹ́ làmọ́lẹ̀ torí kí láyé fẹ́ wí torí kí ni mọ́kífù àwọn àfáà àbí nítorí kí làwọn jùmùhúrù wà lórí ẹ̀ bóyá àwọn kan fún wa lówó láti ibì kan wọn wá gbé mẹ́nà àjù kan lé wa lọ́wọ́ ó ní ma ya'kuluna fi butunihim illa an-nar gbogbo owó tá ń jẹ ní a jẹ nǹkan kan sínú kọjá náà. ó ní ìkànnì yẹn wala yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́run ò ní bárú àwọn èèyàn bá ní sọ̀rọ̀ lọ́jọ́ àgbéǹde wala yuzakkihim ọlọ́run ò ní fọ̀ wọ́n mọ́ àánú ọlọ́run ò ní tọ́ sí wọn walahum adhabun alim ìyà ẹlẹ́ta ìró sì ń bẹ fún wọn.
ọlọ́run tó wá tẹ̀síwájú ó ní ulaika alladhina ishtaraw ad-dalalata bil-huda ó ní irú àwọn eléyìí náà ni wọ́n mú ìmọ̀ náà wọ́n sọ ọ́ nù wọ́n tà á wọ́n sì fi ra ìṣìnà ó ní wal-adhaba bil-maghfirah wọ́n mú ìyọ́nú ọlọ́run wọ́n sọ ọ́ nù wọ́n tà á wọ́n fi ra ìyà ọlọ́run. níta bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.